ogun abẹ́lé orí kẹtàléláàádọ́rin YAKUBU Gowon fọ̀rọ̀ ránṣẹ́ sáwọn ọmọ ogun Biafra. Ó ní òun ti gbọ́, òun sì ti gbà, Nàìjíríà kò ní yìnbọn pa wọ́n mọ́. Ní gbogbo ìgbà tí Philip Effiong ń sọ̀rọ̀ lórí rédíò pé òun sọ̀rẹ́ńdà, àwọn ọmọ Biafra kò jagun mọ́. Emeka Ojukwu wà níbìkan ní orílẹ̀-èdè Africa Coast níbi tó bá búrúburú sí. Kò sẹ́nìkan tó gbọ́ ohùn ẹ̀. Òun pàápàá kò fẹ́ kẹ́nikẹ́ni mọ ibi tí òun wà, nítorí bí wọ́n ti kó ara wọn dé orílẹ̀-èdè náà ni wọ́n ti fọ́nká pẹ̀lú àwọn èèyàn tó tẹ̀lé. Òun àti àwọn ẹbí ẹ̀ nìkan pẹ̀lú akọ̀wé ìjọba ni wọ́n sá gba ibì kan tí ẹnikẹ́ni kò mọ̀. Wọ́n sì kó àwọn tibí náà lọ síbòmíì níbi tí oníkálukú wọn ti ń ṣọ̀nà bí wọn yóò ti padà sílé, tí àwọn tí wọ́n sì lè rí ibi sálọ náà sá gba ibòmíì lọ. Kò sẹ́nìkan tó mọ ohun tó ṣẹlẹ̀ nínú wọn. Wọn kò mọ ohun tí Ojukwu ń ṣe, wọn kò sì gbọ́ ọ̀rọ̀ kan láti ẹnu ẹ̀ nígbà tí wọn ò tiẹ̀ rí i. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló fẹ́ padà sí Nàìjíríà tàbí kí wọ́n dé sí Biafra padà, ṣùgbọ́n kò sí bàálù. Àwọn míì sì ti wọ mọ́tò ilẹ̀, wọ́n ti padà sí tòsí, wọ́n wà ní Kútọ́nù ní tiwọn. Ìdùnnú ńlá ló sì jẹ́ fún wọn nígbà tí wọ́n gbọ́ lórí rédíò pé Biafra ti sọ̀rẹ́ńdà. Ṣùgbọ́n àyà Ojukwu ń já ní tiẹ̀, ọkàn ẹ̀ ò balẹ̀ rárá. Ó mọ̀ pé níbi tí nǹkan dé dúró yìí, òun kò níyì lójú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Biafra mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì ti ń gbé òun gẹ̀gẹ̀ tí wọ́n ń bẹ̀rù òun ni wọn kò ní bẹ̀rù òun mọ́, nítorí òun kò ní agbára kankan lórí ẹnikẹ́ni. Òun kì í ṣe olórí orílẹ̀-èdè, bẹ́ẹ̀ ni òun kò sí nínú Ṣọja mọ́, kò sí sóhun tóun yóò fi pàṣẹ níbikíbi. Àti pé bí ogun náà bá ṣe báyìí parí, ó hàn pé Nàìjíríà ti borí Biafra, tí gbogbo àwọn ọmọ Ìgbò sì ti padà sí Nàìjíríà. Kò sóhun méjì tíjọba Nàìjíríà yóò máa ṣe báyìí ju kí wọ́n ní kí òun máa bọ̀ nílé lọ. Bí wọ́n bá sì fi tipátipá mú orílẹ̀-èdè tí òun wà, tí wọ́n bá finá mọ́ ẹni tó wà níbẹ̀, tàbí tí àwọn alátakò ìjọba rẹ̀ bá gbógun tì í, ọkùnrin náà yóò dá òun padà sí Nàìjíríà, yóò sì fa òun lé àwọn tí yóò pa òun lọ́wọ́. Ojukwu mọ̀ pé bí ọwọ́ YAKUBU Gowon bá tó òun, tàbí bí òun bá bọ́ sọ́wọ́ èèyàn bíi Murtala Muhammed, àfàìmọ̀ ni kò ní jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọn yóò ti yìnbọn pa òun. Ìbẹ̀rù tó wà lọ́kàn Ojukwu nígbà tó gbọ́ ọ̀rọ̀ sọ̀rẹ́ńdà yìí lórí rédíò nìyẹn. Àmọ́ bí òun náà ti gbọ́ ọ̀rọ̀ sọ̀rẹ́ńdà yìí, bẹ́ẹ̀ náà ni Olúṣẹ́gun Ọbásanjọ́ tí í ṣe olórí ogun kọmáńdó gbọ́. Bẹ́ẹ̀ náà ni YAKUBU Gowon tí í ṣe olórí ìjọba ológun náà gbọ́, àti gbogbo àwọn èèyàn tí wọ́n jọ ń ṣèjọba. Ṣùgbọ́n YAKUBU Gowon kò tí ì lè fèsì. Ó ń retí ọ̀rọ̀ láti ẹnu Ọbásanjọ́. Ṣé Ọbásanjọ́ ló wà lójú ogun lọ́hùn-ún? Òun sì ni olórí àwọn ọmọ ogun tó ṣẹ́gun àwọn èèyàn yìí. Òun ló sì lè ṣàlàyé ohun tó ń lọ níbẹ̀ gan-an. Ṣùgbọ́n Ọbásanjọ́ náà kò tí ì fẹ́ sọ̀rọ̀, kò tiẹ̀ tí ì lè sọ̀rọ̀, nítorí Àlàní Akínrìnádé ló wà lójú agbami lọ́hùn-ún. Òun ló ń darí àwọn ọmọ ogun tó ń fún Ọbásanjọ́ lábọ̀. Òun gan làbá pè lẹ́ni tó ṣẹ́gun. Òun náà ló sì mọ ibi tí àwọn wà gan-an. Nítorí bẹ́ẹ̀, àṣẹ tí Ọbásanjọ́ kọ́kọ́ pa ni pé kí àwọn ọmọ ogun òun má sinmi ìrìn wọn o, kí wọ́n máa lọ bí wọ́n ṣe ń lọ, kí wọ́n máa sáré bí wọ́n ti ń sáré, kí wọ́n sì máa gba gbogbo ilẹ̀ Ìgbò lọ. Ìyàtọ̀ tó kàn wà níbẹ̀ ni pé kí wọ́n má yìnbọn mọ́ o, kí wọ́n má kọ́kọ́ yìnbọn lu ẹnikẹ́ni. Níbikíbi tí wọ́n bá sì ti dé tí àwọn ọmọ Ojukwu ti sọ̀rẹ́ńdà, kí wọ́n fi wọ́n sílẹ̀, kí wọ́n máa bá tiwọn lọ ni. Ó kìlọ̀ fún àwọn Ṣọja ẹ̀. Ìyẹn Ọbásanjọ́, ó ní wọn ò gbọ́dọ̀ pa àwọn aráàlú, bẹ́ẹ̀ ni wọn ò sì gbọ́dọ̀ hùwà líle kankan pẹ̀lú wọn. Ṣùgbọ́n kí wọ́n máa kiri gbogbo ilé, kí wọ́n sì rí i pé kò sí ibì kankan báyìí táwọn ọmọ ogun Ìgbò sá sí tí àwọn kò rí wọn. Ṣùgbọ́n nítorí tí Ọbásanjọ́ fúnra ẹ̀ kò rí ohun tó ń lọ dáadáa láàrin àwọn ọmọ ogun Biafra ni, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti sá wọnú ìgbẹ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni púpọ̀ nínú wọn kò ní ìbọn lọ́wọ́ rárá. Àwọn tí wọ́n sì ní ìbọn pàápàá, wọn kò ní ọta nínú ìbọn wọn. Kòròfo igi lásán ni wọ́n ń gbé kiri. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ogun Biafra yìí ni wọ́n ti sá pamọ́ pátápátá. Kódà wọn ò tètè gbọ́ ariwo pé àwọn ọ̀gá àwọn ti sọ̀rẹ́ńdà. Wọ́n sá sínú ìgbẹ́ níbẹ̀ ni wọ́n fi ara ṣoko láì mọ ohun tó ń lọ níbí. Àsìkò tí wọ́n bá fẹ́ lọ, ìyẹn tí wọ́n bá fẹ́ jáde, ni wọn yóò ní kí ẹnìkan nínú wọn kó múra bí àgbẹ̀ lásán, tàbí kí ẹlòmíín múra bí obìnrin, kí wọ́n lọ sílùú tó bá wà nítòsí, kí wọ́n sì farabalẹ̀ gbọ́ ìròyìn ohun tó bá ń lọ. Eléyìí ni kò jẹ́ káwọn Ọbásanjọ́ pàdé ìyọnu tàbí ìdáyàjá
tàbí ìṣẹ̀lẹ̀ abanilẹ́rù kan mọ́ bí wọ́n ti ń sáré lọ lójú ogun náà. Ọbásanjọ́ pàápàá kò dúró, bó ti gbọ́ ìkéde yìí tó sì pa àṣẹ náà lòun náà jáde. Òun àti ọ̀gágun Adéyínká Adébáyọ̀ tí í ṣe gómìnà Western State ìgbà náà. Adéyínká Adébáyọ̀ ti lọ sójú ogun láti bá Ọbásanjọ́ lálejò. Òun náà fẹ́ fún ojú ara ẹ̀ lóúnjẹ. Ó fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ lójú ogun àti bí kinní ọ̀hún ti le tó. Ṣé ìròyìn kò tó àfojúbà? Ẹni tí kò bá wa dé yàrá kò lè mọ ohun tí a gbé inú ilé ṣe. Adéyínká Adébáyọ̀ yìí ni Ọbásanjọ́ ń gbà lálejò. Òun náà ló ń ṣe lálejò lọ́wọ́. Ọ̀nà wọn tilẹ̀ jìn díẹ̀ síbi tí àwọn BIAFRAN àti ibi tí ogun ti ń gbóná lọ́hùn wà. Ibẹ̀ náà ni wọ́n sì ti gbọ́ ìkéde Philip Effiong, èyí tó ń fi sọ pé àwọn ọmọ ojúkù ti sọ̀rẹ́ńdà. Lẹ́sẹ̀kẹsẹ̀ ìkéde yìí tóun Ọbásanjọ́ sì ti pàṣẹ tó pa fún àwọn aṣáájú ogun rẹ̀ gbogbo. Òun náà jáde pẹ̀lú ọ̀gágun Adébáyọ̀. Wọ́n fẹ́ rí ibi tí iná ogun àti ọ̀tẹ̀ náà ti jó dé. Bí Ọbásanjọ́ ti ń lọ ló ń bá àwọn ọmọ ogun àtàwọn aṣáájú wọn tó ń bá lọ́nà sọ̀rọ̀. Kò sì sẹ́nìkan tó lè wí kinní kan mọ́. Wọ́n kàn ń kí ara wọn kú oríire ni. Àbí oríire kọ́ ni ajá tó lọ sílé ẹkùn tó bọ̀. Ṣé bíbí àti ń kí ajá kú ewu bẹ́ẹ̀ náà la ó máa kí ẹkùn kú ewu. Báyìí náà sì ni wọ́n ṣe títí tí wọ́n fi wọ ìlú Òwèrè. Níbí ni Ọbásanjọ́ ti pàdé Àlàní Akínrìnádé, olórí àwọn ọmọ ogun tó jagun tó ṣẹ́gun. Akínrìnádé ló sì ṣàlàyé ibi táwọn ti bá iṣẹ́ dé kó tó di pé Effiong ṣe ìkéde rẹ̀ fún Ọbásanjọ́. Akínrìnádé sọ fún Ọbásanjọ́ pé àwọn ti jagun kọjá wẹ̀rẹ̀wẹ̀rẹ̀, àwọn ti jagun títí dé Nnewi, àwọn gba ìlú náà ní ẹyẹ kò sọ́kà, bẹ́ẹ̀ ni àwọn sì ti fi ìbínú wọ ìlú Ọlú. Àwọn gba ìlú náà láì làágùn rárá. Eré lẹ́lẹ́ làwọn sì bá yọ sí Uga níbi tí pápá ọkọ̀ òfurufú kékeré kan wà nínú ìgbẹ́ níbẹ̀. Àwọn sì ti sáré dé ibi odò Imo. Ó sì dá àwọn lójú pé kò sí ibì kan táwọn ọmọ Biafra tó kù sá pamọ́ sí tí àwọn ò ní kàn wọ́n lára láàrin ọjọ́ kan sí ọjọ́ méjì péré. Nígbà náà ni Ọbásanjọ́ tún pàṣẹ fún Akínrìnádé pé níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí, àfi kí òun Akínrìnádé tètè wá àwọn aṣáájú ogun Biafra tí wọ́n sọ̀rẹ́ńdà yìí kan. Níbikíbi tí wọ́n bá wà kó rí wọn kó sì gbọ́ ọ̀rọ̀ ẹni wọn. Bó bá jẹ́ lóòótọ́ ni wọ́n ti sọ̀rẹ́ńdà, kí àwọn lè mọ bí àwọn yóò ti jókòó yanjú ọ̀rọ̀ náà, tí wọn yóò sinmi pípa ara wọn ní Biafra, tí wọn yóò sì gbà pé ọmọ Nàìjíríà kan náà ni gbogbo wa. Tí wọ́n bá ti gbà bẹ́ẹ̀, wọn yóò sì kó àwọn gbogbo àsíá àti àmì orílẹ̀-èdè tí wọ́n ti ṣe fún Biafra kalẹ̀, tí wọn yóò sì kó wọn lọ s'Ékòó fún ìpamọ́. Báyìí ni Ọbásanjọ́ wí tí Akínrìnádé sì fọ̀mọ́ náà tó ń wá àwọn ọmọ ogun ojúkù kiri. Ọ̀nà tí yóò fi rí Effiong ló ń wá. Ṣé Effiong ni olórí ìjọba ilẹ̀ Biafra nígbà náà? Òun ni adelé ojúkù. Òun náà ló sì sọ̀rẹ́ńdà. Gbogbo àṣẹ tó bá sì pa nígbà náà, olórí orílẹ̀-èdè ló pa á. Ṣùgbọ́n Effiong pàápàá kò dúró nítòsí. Òun náà há mọ́ inú ihò ilẹ̀ kan ni, nítorí kò mọ ibi táwọn ọmọ ogun Nàìjíríà yóò bá yọ sáwọn. Òun náà ń retí ìkéde àkọ́kọ́ tí yóò gbọ́ látẹnu YAKUBU Gowon tàbí látẹnu Ọbásanjọ́. Nígbà tí Ọbásanjọ́ yóò fi padà dé sí Pọ́tà níbi tó tẹ̀dó sí àti níbi tí wọ́n ti ń ṣètò ìgbanilálejò tó dáa fún ọ̀gágun Adébáyọ̀, olórí ogun pátápátá YAKUBU Gowon ti ń dúró dè é láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Gowon fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ níbi tí wọ́n wà lọ́hùn-ún. Ó fẹ́ gbọ́ àlàyé lẹ́nu Ọbásanjọ́ kó tó mọ ohun tóun lè sọ jáde sí ọ̀rọ̀ tí Effiong sọ. Bákan méjì ni, bó bá ṣe pé ọ̀rọ̀ ẹ̀tàn lásán ni Effiong sọ, Ọbásanjọ́ yóò mọ̀, yóò sì sọ fún Gowon. Bó bá sì ṣe pé àwọn ọmọ Ọbásanjọ́ ti fẹ́ ṣẹ́gun lóòótọ́, tó ṣe pé wọ́n ti kápá àwọn ọmọ Biafra tí wọn kò rọ́nà lọ mọ́ ni wọ́n ṣe jáde pẹ̀lú ìkéde bẹ́ẹ̀, Ọbásanjọ́ yóò mọ̀, yóò sì ṣàlàyé fún Gowon tó rán an níṣẹ́. Ìyẹn ni pé bó bá ṣe pé ìyà ti mu àwọn ọmọ Biafra lómi tí àwọn olórí ogun wọn sì ti fẹ́ sá lọ tán, a jẹ́ pé kò sí ọ̀nà tí wọ́n lè gbà mọ́ ju pé kí wọ́n sọ̀rẹ́ńdà. Àlà tó bá sì wu àwọn ni àwọn yóò fi wọ́n dá. Ohun tó bá wu Nàìjíríà ló kù tí yóò sì fi Biafra àtàwọn aṣáájú wọn ṣe. Ohun tí YAKUBU Gowon ṣe ń retí ọ̀rọ̀ látẹnu Ọbásanjọ́ nìyẹn. Ìdí tí Ọbásanjọ́ náà sì fi sáré jáde tẹ́lẹ̀ nìyẹn, nítorí bí kò bá rí ohun tó ń ṣẹlẹ̀ lójú ogun lọ́hùn-ún, kò sí ohun tí yóò lè sọ fún ọ̀gá rẹ̀ lÉkòó. Bí wọ́n ti padà dé ni wọ́n ti jíṣẹ́ fún un pé Gowon ń sọ̀rọ̀ lórí wáyà láti ìgbà tó pẹ́, àti pé iṣẹ́ tó rán sílẹ̀ náà ni pé bí Ọbásanjọ́ bá ti ojú ogun lọ́hùn dé kó bá òun sọ̀rọ̀ ní kíákíá ni. Bí Ọbásanjọ́ náà sì ti dé ló sáré lọ sídìí ẹ̀rọ wáyà wọn. Níbẹ̀ ni òun àti Gowon sì ti fi ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn.
ó sọ fún olórí ìjọba Nàìjíríà náà pé dáadáa ló wà nínú ABD àti pé àwọn ti jagun kọjá ibi táwọn ọmọ ojúkú tún ti lè ṣe kinní kan fáwọn mọ́. Ó ní nítorí pé kò sí ibi tí wọn yóò ságbà mọ́, ọ̀nà ti pin mọ́ wọn ni wọ́n ṣe sọ̀rẹ́ńdà, gbogbo agbára ìjà tó sì wà nínú wọn làwọn ti sọ domi. Ọbásanjọ́ ní kò séwu kan lóko mọ́ àfi gìrì àparò nìkan. Ohun tí Yakubu Gowon bá sì fẹ́ ṣe ni kò ṣe. Nígbà tó sì di déédéé aago 12 lóru ọjọ́ 12 oṣù kínní ọdún 1970, Gowon sọ̀rọ̀ láti Èkó. Ó sọ ọ̀rọ̀ náà báyìí pé inú mi dùn púpọ̀ nígbà tí mo gbọ́ ìkéde látọ̀dọ̀ ọ̀gágun Philip Effiong tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ogun wa ní Nàìjíríà tẹ́lẹ̀. Ẹni tó kéde pé àwọn tí àwọn fẹ́ yapa kúrò lára Nàìjíríà tẹ́lẹ̀ kò ṣe bẹ́ẹ̀ mọ́. Àwọn ti ju ọwọ́ sílẹ̀, àwọn sì ti gbà láti padà sábẹ́ Nàìjíríà. Bó tilẹ̀ jẹ́ pé ohun tó ṣẹlẹ̀ náà dùn gbogbo wa, ọ̀rọ̀ ogun náà sì ká wa lára. Ẹ̀bẹ̀ pàtàkì ni mo fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pé níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, ẹ má jẹ́ ká wo ẹ̀wọ̀n ẹ̀yà tí wọ́n gbìyànjú láti yapa yìí gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ tàbí aráàta o. Ẹ yá jẹ́ ká wò wọ́n bí ọmọ ìyá wa tó bínú tí wọ́n sì ti padà dé sáàrin wa. Nítorí bẹ́ẹ̀, bí ọmọ ìyá ni ká ṣe wọ́n o, ká má bá wọn jà o, ká má dágunlá wọn, ká má ṣe yẹ̀yẹ́ wọn, ká sì máa fi ọwọ́ ìfẹ́ mú wọn níbikíbi tí a bá ti pàdé wọn. Ọmọ ìyá méjì a máa jà. Ohun tó sì yẹ náà ni pé bí wọ́n bá ti parí ẹ̀, níbi tí wọ́n bá ti parí ẹ̀ sí náà ni kó tán sí. Mo ti pàṣẹ fún gbogbo àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n wà lójú ogun. Mo ti sọ fún wọn pé wọn ò gbọ́dọ̀ yìnbọn fún ẹnìkankan mọ́. Wọn ò gbọ́dọ̀ pa ọmọ Ìgbò kankan tàbí ẹni yòówù tó bá pe ara ẹ̀ ní Biafra. Wọn ò sì ní dojú ìjà kọ ẹnikẹ́ni àfi ẹni tó bá dojú ìjà kọ wọn. Mo ti pàṣẹ pẹ̀lú pé kí àwọn olórí ogun tó wà lójú ogun wá àwọn aṣáájú Biafra lọ, kí wọ́n rí wọn níbi yòówù tí wọ́n bá wà, kí wọ́n bá wọn sọ̀rọ̀, kí wọ́n sì kó àwọn aṣojú wọn wá sílùú Èkó kí gbogbo wa lè jókòó sọ̀rọ̀ náà ní àsọyé nílé ìjọba. Mo fi gbogbo ọmọ ìpínlẹ̀ Eastern State lọ́kàn balẹ̀ pé kò sí ẹni tí yóò fìyà kan jẹ wọ́n tàbí ẹni tí yóò kó gìrìgìrì kan bá wọn, kí wọ́n jókòó sáàyè wọn, kí wọ́n sì wà níbi tí wọ́n wà títí táwọn èèyàn wa yóò fi wá bá wọn. Kí wọ́n má fòyà o, kí wọ́n má bẹ̀rù, ìrànlọ́wọ́ ń bọ̀ tí a ó ṣe, tí a ó sì rí i pé a kó wọn kúrò nínú ìṣòro gbogbo tí wọ́n wà. Mo tún fẹ́ sọ fún gbogbo ọmọ Nàìjíríà lẹ́ẹ̀kan sí pé ohun tó délẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan o, bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ ìjọba nìkan, ọ̀rọ̀ gbogbo wa pátá àti gbogbo àgbáyé ni. Àfi ká bẹ̀rẹ̀ sí tọ́jú àwọn ọmọ ìyá wa láti ìpínlẹ̀ Ìgbò yìí, ká ràn wọ́n lọ́wọ́ nígbà tí wọ́n ti kéde pé àwọn ò jagun mọ́, àwọn ò sì lọ síbì kankan mọ́, ọ̀dọ̀ wa náà làwọn yóò máa wà. Àwọn ọmọdé ni a ó kọ́kọ́ mójútó, àwọn ọmọ kéékèèké tí ogun ti sọ di nǹkan míì, àwọn táwọn òbí wọn ti kú, àwọn táwọn òbí wọn wà ṣùgbọ́n tí kò sóúnjẹ tí wọn yóò fún wọn jẹ. Gbogbo ọ̀nà táwọn ọmọdé yìí kò fi ní bẹ̀rẹ̀ sí kú tàbí tí àjàkálẹ̀ àrùn kò fi ní kọlù wọ́n ní kí gbogbo wa máa mú tọ̀ báyìí. Ká sì máa fi àwọn ohun tí a bá ní gbogbo ṣàánú àwọn ọmọ wọ̀nyí, ká lè dá àlàáfíà padà sí wọn lára. Bí àwọn ọmọ yìí bá gbádùn tí àwọn ìyá wọn náà sì wà lálàáfíà, nígbà náà ni a ó tó lè bẹ̀rẹ̀ sí ètò láti kọ́ wọn ní ẹ̀kọ́ tó yẹ. Bí mo ti wí tẹ́lẹ̀, mò ń retí àwọn ọmọ ogun Biafra àtijọ́ yìí, àwọn tí a ti jọ wà tẹ́lẹ̀ látọjọ́ tó ti pẹ́. Mo fẹ́ kí wọ́n wá bá wa sọ̀rọ̀, ká sì mọ bí a ó ti yanjú gbogbo ohun tó kù pátá, kí iṣẹ́ ìdàgbàsókè ilẹ̀ yìí lè bẹ̀rẹ̀ lákọ̀tun. Èmi náà dúpẹ́ lọ́wọ́ àwọn orílẹ̀-èdè àgbáyé gbogbo, pàápàá àwọn orílẹ̀-èdè tí wọ́n dúró tì wá tí wọ́n sì sọ pé kò yẹ kí a bá ara wa jagun. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ aláàánú pàápàá àtàwọn ẹgbẹ́ oríṣiríṣi tó wà kárí ayé tí wọ́n ń bá wa sọ̀rọ̀, tí wọ́n sì ti wá oríṣiríṣi ọ̀nà láti parí ìjà yìí láàrin àwa ọmọ bàbá kan náà. Ó dá mi lójú pé ọ̀rọ̀ náà ti yanjú pátá báyìí o. Gbogbo ayé sì ti rí i pé ó ti yanjú. Kò sóhun tó kù ju ká máa yọ̀ lọ, ká sì wá ọ̀nà tí a ó fi ṣe àtúnṣe sí àwọn ohun tí ogun ti bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Mo kí ara mi kú oríire. Mo kí àwọn ọmọ ogun Nàìjíríà gbogbo kú oríire. Mo sì kí àwọn ọmọ ìyá wa tí wọ́n kojú ogun náà kú oríire. Ọ̀rọ̀ kù lẹ́yìn tí a ó máa sọ o. Ẹ ṣeun púpọ̀. Ọ̀rọ̀ tí Gowon ń sọ ju èyí lọ o. Àwọn tó ṣe kókó nínú kínní náà la fà jáde yìí ni. Ṣùgbọ́n ohun tó ṣe kókó níbẹ̀ ni pé olórí ìjọba Nàìjíríà náà ti gbà, ó sì ti fọwọ́ sí pé kò sí ogun mọ́, kí àwọn aṣáájú Biafra
tí wọ́n ti fi 30 oṣù jagun náà máa bọ̀ kí wọ́n wá rí òun ni. Ní ibùdó àwọn ọmọ ogun kọmandó nílùú Port Harcourt pàápàá, àríyá ti bẹ̀rẹ̀ sí í ṣàn rẹpẹtẹ. Bó tiẹ̀ jẹ́ pé gómìnà Adéyínká Adébáyọ̀ ni wọ́n fẹ́ ṣe ayẹyẹ ẹ̀ka àbọ̀ tẹ́lẹ̀ fún. Ọ̀rọ̀ náà ti di ijó àti orin ayọ̀ báyìí káàkiri àti lára ẹni gbogbo. Nítorí nǹkan ayọ̀ méjì ló pàdé, ọ̀rọ̀ ogun parí náà sì ni. Níṣe ni gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ ń gba ara wọn lọ́wọ́, tí wọ́n ń so mọ́ra wọn, tí àwọn míì sì ń mu ọtí àmuyírà, tí àwọn míì nínú wọn sì ń jó ijó àjó làágùn kárakára. Nǹkan ayọ̀ ni, kò sì sẹ́ni tínú ẹ̀ kò dùn pé ogun náà parí, nítorí ẹni tó kàn ló mọ̀ ni. Àwọn tí wọ́n wà láyé nìkan ni wọ́n mọ̀ pé àwọn sì wà láàyè. Kò sẹ́ni tó mọ ìgbà tí ẹnìkejì òun lè kú lójú ogun. Níbi àríyá yìí náà ni Ọbásanjọ́ ti gbọ́ ìkéde YAKUBU Gowon, ọ̀gá rẹ̀. Ó sì yọra yọ kúrò níbi àríyá náà. Ó bẹ̀rẹ̀ sí í fọkàn ṣiṣẹ́ lórí bí òun yóò ṣe wá àwọn aṣáájú Biafra rí kó tó di ọ̀sán ọjọ́ kejì, nítorí YAKUBU Gowon ń dúró. Ó fẹ́ gbà wọ́n lálejò nílé ìjọba lÉkòó. Ó fẹ́ kí òun àtàwọn olórí ogun ọlọ̀tẹ̀ náà fojú kun ara wọn. Kí ló wá ṣẹlẹ̀ nígbà tí Effiong pàdé Ọbásanjọ́? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tú pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.